Káàsán gbogbo ẹ̀yin fans Ààrẹ Almaroof, ẹ wo fídíò tó máa tẹ̀lé fídíò yìí. Ṣé mọ̀ pé àwọn advice oríṣiríṣi tá máa ń fún àwọn ọmọ tá a bí àti àwọn ọmọ ṣé millennial ni máa pè wọ́n ni àbí àwọn gender set ara wọn. Ṣé rí, ẹ jẹ́ ká dúpẹ́ fọ́dọ̀ Ọlọ́run torí ìdí tí mo fi ní àwọn set àwọn ọmọ wa làwọn tí mò ń sọ yìí. Tẹ́ ẹ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀, tẹ́ ẹ bá wo fọ́múlà tí nǹkan ṣe fẹ́ máa ṣẹlẹ̀ nílùú ńsìn ní gbogbo ẹ̀yin tí ẹ wà lórí TikTok, Facebook, tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ wípé I rather be a single mother, I rather be a single parent than get married. Kí n tó sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀, mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ wo fídíò tó máa tẹ̀lé kíní, kẹ́yìn náà wá wo nǹkan tí ó ń ṣẹlẹ̀. All right, Sam, when you're ready. When you're ready, I'm ready. In one. Are you ready? Yes. In one. Yes. Two. Yes. You know the vibe, bro. You know the fucking vibes. I'm getting married next year, though. Next year in the building. Okay. Ṣé ti wá wo nǹkan tó ṣẹlẹ̀? Ṣé rí, àwa máa sọ torí pé tí àwa bá ní ilé aláyọ̀, a máa gbàdúrà fáwọn ọmọ wa náà kan nílé aláyọ̀. Èyí tẹ́ ẹ bá jẹ́ parent, tẹ́ ẹ tó set mi àbí tẹ́ ẹ tó mi, tẹ́ ẹ náà ti lọ́mọ ọmọ àbí tẹ́ ẹ ti lọ́mọ tó náà tó bímọ. Àsìkò rèé. Ṣé mọ̀ pé àwọn ọmọ yìí wọ́n gbọ́rọ̀ fún lẹ́nu ìyá ju bàbá lọ? Màá sọ ìdí fún yín. Alákọ̀ọ́kọ́, bàbá ò ní táìmù. Táìmù tí bàbá ní ni pé kó lọ struggle wá. Kó lọ bá ṣe lóbìnrin náà ṣe é sìn. Sí ẹ̀tì náà tóbìnrin bá ní 20,000 lọ́wọ́ tọkọ ẹ̀ ní 10,000, obìnrin máa fẹ́ gba 10,000 yẹn lọ́wọ́ ọkọ ẹ̀. 20,000 tiẹ̀ òfìsí pending ni. Tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ lórí kíní yẹn rí pé ó ti sú àwọn èèyàn, kò ṣe fíìmù o. Rí màá rí pé wọ́n sáré clip yẹn kékeré lèèyàn ṣe. Marriage gidi ni o, ọkọ ìyàwó gan. Kí lẹ fi pé wọ̀bọ̀ yẹn gan máa rò lọ́kùn ẹ̀ nígbà tó dúró tó ṣèyàwó tó wá ju flower pé àwọn fẹ́ wo next person tó máa marry nínú àwọn ṣẹlẹ̀ mọ̀ pé bọ́n yẹn máa ṣe nìyẹn. Tó bá ti mú kíní yẹn, definitely o gbọ́dọ̀ plan fún marriage tiẹ̀ náà. Definitely o ti ní serious relationship nìyẹn. Now everybody run away. Wọ́n sá láti pick kíní yẹn. Tẹ́ bá máa wò mí sí ẹ máa ráwọn obìnrin míì tán náà máa plan ẹ̀. Tó bá ní kó jù obìnrin náà sá sẹ́yìn, àwọn náà láwọn ò fẹ́ lọ́kọ. Tó bá wá yá, àwọn kan á bọ́ta kàkà kan máa advice àwọn èèyàn bí àwọn ọmọ wa ṣe máa get married tó máa lọ́kọ. Ibi tí ọ̀rọ̀ tí mo sọ níjọ́sí tó ti jáde rèé. Now you become a single parent. Tó bá wá di single parent, ọkùnrin tó wá ń yọ́dó, wàá wá gbé bùkátà ọmọ ọlọ́mọ, wàá gbé sórí ẹ̀. Ara nǹkan tó ń fà rèé o. Níjọ́sí tí mo sọ̀rọ̀, mo rí pé kọ́mẹ̀ntì àwọn oníkálukú sọ̀rọ̀. Nídìí láti ẹ̀ ti máa reply, àwa kàn máa sọ tiwa fún yín ni. Because kò ń ṣe gbogbo èèyàn tẹ́ ẹ̀ ń wò tó dúró lórí ẹ̀ pé. Kò ń ṣe gbogbo èèyàn tó wà lórí Facebook náà ní sẹ́ǹsì ẹ̀ ló dúró. Ẹlòmíì ọpọlọ ẹ̀ ti sún sẹ́yìn. Ó kàn ń wòran ni, kò rí nǹkan kan, kò mọ̀ nǹkan táyé ń sọ. Ní tó bá rí ló máa type. Náà nígbà tí gbogbo wọn táwọn ẹwà wọn gbogbo tó wà bíbí ọmọ náà jẹ́ fúnra wa yìí. Fún ọ̀pọ̀lọpọ̀ nu wa ọmọ náà jẹ́, àbúrò náà jẹ́ fáwọn kan. Wọ́n reject láti mú flower because wọ́n fẹ́ get married. Ṣé iná rí? Ìgbà tí wọ́n fẹ́ get married yìí, kí lẹ fi ipò máa ṣẹlẹ̀ ní another 10-15 years. Mo kàn fẹ́ kẹ́ wo ni o, ṣe mo pọ̀rọ̀ tèmi, èmi kàn máa ń fi tí mo bá rí nǹkan tí mo lè sọ̀rọ̀ sí tí àwọn èèyàn lè kọ́ ọgbọ́n níbẹ̀. Nǹkan tí Facebook tèmi wà fún nìyẹn. Ẹ pick ọgbọ́n. Ẹ jẹ́ ká wá endure ara wa. Endurance ni ẹ̀yin ọmọ ọ̀sìn. Àwọn òǹṣọmọ ọ̀sìn máa wò sínú kátígórì yín mọ́.
endure gbogbo kíni kò sọmọ tí ò bá wí in as much tó bá ti wà within 20 25 30 35 gbogbo yín ni kíni ìbá wí. Okay, well, boys yìí sìn 27 28 29 30 náà máa wà wọ́n wá sá nígbà tí irú àwa ti marry nígbà tá a wà ní ọmọ 24 25 years láti gbéyàwó sílé. Èèyàn mélòó ló fẹ́ ṣe? Èmi tẹ́ ń wò yìí bí ṣe máa ń sọ pé living witness ni mí, mo gun kẹ̀kẹ́ ní kékeré mi tí mo tún fi wá ìyàwó mi lọ. Àwa rèé lénìí nítorí pé èèyàn ọmọ ọ̀sìn ẹ̀ lè ṣe kíni ẹ̀ dúró ṣe mọ̀ ipò obìnrin gbà mí tóbìnrin bá wo ọkùnrin á ní pé ẹni tọkàn mi fẹ́ lélẹ̀. Tí Ọlọ́run bá wá ní pé ọkọ ọkùnrin yẹn náà fẹ́ obìnrin yẹn ìgan ti da ìdùnnú ti dé àlàáfíà ti dé. Obìnrin àwọn ni wọ́n struggle jù láti jìyà pẹ̀lú ọkùnrin but níbi táwọn ọkùnrin wá ya wèrè sí àwa la máa ń padà dà wọ́n àwa la máa ń padà dà wọ́n nítorí pé ìfẹ́ tóbìnrin máa ń ní náà ṣe máa ń sọ wípé kí ìfẹ́ ọkùnrin yẹn pọ̀ ju tóbìnrin lọ àsìkò lọkùnrin da obìnrin tó bá ti lówó lọ́wọ́ ìgbà yẹn ló máa mú obìnrin míì wá sí orí bẹ́ẹ̀dì tóun àtọkọ ẹ̀ matrimonial bẹ́ẹ̀dì wọn ló máa bá sùn tó bá tún wá fẹ́ ṣe ìyàwó àwọn ànulẹ̀ á ní kó bọ́lẹ̀ pé òun lálejò àbí kó bọ́ta. Mo ti fi kíní sọ̀rọ̀ rí ẹjọ́ tó lọ ẹjẹ́ abá ọmọ wa sọ̀rọ̀ kò sí ìgbésí ayé tó dáa kéèyàn bímọ kó má lọ́kọ. Gbogbo ẹ̀ tẹ́ ẹ máa ń pariwo I rather be a single mother I rather be a single parent I rather be kíní kan yẹn ẹ gbé ẹnu yín ẹ gbé sọ́hùn kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ẹ lè bọ́ ta kẹwàá bú wa o kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ o. Tẹ bá ní ìwọ tó bá wá wo kíní torí pọ̀rọ̀ tí ààrẹ sọ ó make sense ẹ má share sí orí Facebook nìkan o ẹ jù sórí WhatsApp yín ẹ jù sí TikTok yín ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn gbọ́ kò ń ṣe gbogbo náà ya wèrè o ẹlòmíì tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn á mú lò pé òun fẹ́ settle down jìyà ńlẹ̀ ọkọ ẹ wàá jọrọ̀ tó bá ní lọ́kàn ìwọ náà má ṣọ̀lẹ má dùdọkọ má kàwọ́ sábẹ́ àsìkò yìí obìnrin ti ń kọ́lé obìnrin ti ń fowó ìra mọ́tò obìnrin ti ń ṣe tó wù obìnrin ti ń gbádùn obìnrin míì gbádùn jọkùnrin lọ board má gbádùn débi pé kò máa dágbé Ọlọ́run jẹ́ kó bàjẹ́ o eré o. Adé Maruf náà ni brọ́dà yín àbúrò yín ẹ̀gbọ́n yín Ọlọ́run jẹ́ kó bàjẹ́ ẹ follow mi ẹ share page mi ẹni ní òkè ní ẹ̀rí. Thank you.